Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lèmi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n iná ń ṣe mọ́ fún. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀. Etí tẹ̀ fi ń gbọ́ mi, etí náà ní di gbogbo ibikíbi àyíká yìí tí ẹ ti ní àǹfààní láti máa wò mí lónìí. Ojú wa ò ní fọ́, etí wa ò ní di. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ mí, orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí a mọ̀ sí ewé ń jẹ́. Ní òní mo fẹ́ mú ọ̀rọ̀ wá lórí àwọn ìràwọ̀ tí a ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀. Àmọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ ètò yìí, mo gba gbogbo wa ní ìyànjú, gbogbo àwa tí a ti subscribe sí orí ètò yìí, kí a jẹ́ kan lára àwọn tí ó ti subscribe, kí eléyìí náà kó tún máa fún àwa náà ní àǹfààní láti lè máa bá wa ká lọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń bá wa lọ. Ọ̀rọ̀ lórí ìràwọ̀ òun náà ni mo fẹ́ mú wá ní òní. Ìràwọ̀ wá ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Òun náà ni ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta. Ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta. Òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní òní. Ẹ wá rí àwọn wo ni ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta? Ó ní gbogbo ọmọ tí a bí ní October 23 sí November 21. Àwọn ní astrology máa ń pè wọ́n ní Scorpio làwọn ní astrology máa ń pè wọ́n. Ẹ rí gbogbo ọmọ tí a bá bí ní October 23 sí November 21, òun náà ní ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta. Ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n. Eléyìí wá ní àbùdá wọn. Nínú àbùdá yìí, òun náà láti máa bá wọn sọ̀rọ̀ nípa ìkìlọ̀ àti ìwà wọn. Wọ́n rí wọ́n ní gbogbo ẹ̀dá tí a bí ní inú àwọn oṣù tí a dàpọ̀ yìí, gbogbo ẹ̀dá tí a bí ní October 23 sí November 22, tí a ń pè ní Scorpio, ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní àbùdá wọn yóò jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n máa ń ṣonú gidigidi. Òṣónú ni wọ́n. Wọ́n ní ìwà gidi ó sì máa ń pọ̀ fún gbogbo ẹ̀dá tí a bí ní abẹ́ ìràwọ̀ yìí. Ìwà gidi máa fi agídí ṣe nǹkan, kéèyàn máa rorò mọ́yàn. Ìbínú àwọn tó bá jẹ́ ìràwọ̀ yìí, wọ́n máa ń jẹ́ nìkan tó máa ń bínú sí òdì. Wọ́n á jẹ́ nìkan tí ó máa ń bínú sódì. Wọ́n sì jẹ́ nìkan tí ọkàn wọn tètè máa ń ru púpọ̀. Ọkàn wọn á tètè máa ru. Tá bá ní ọkàn yẹn tètè máa ń ru, nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni pé wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé bóyá nǹkan kékeré á tètè máa bí wọn nínú. Wọ́n jẹ́ nìkan tí ọkàn wọn tètè máa ń ru. Àwọn èèyàn tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa wọn yìí, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n á máa fi agídí sí gbogbo nǹkan wọn. Gbogbo nǹkan tí wọ́n sábà máa ń fi agídí ṣe. Mọ́sílẹ̀ yìí dandan wọ́n ṣe pẹ̀lú agídí inú. Ṣẹ̀dẹ̀ wá rí gbogbo ìwà yìí, wọ́n ní kò lè jẹ́ kí wọ́n débì kankan nínú ayé. Gbogbo ìwà yìí téèyàn bá ti jẹ́ ẹni tó ń hùwà yìí, ó máa ń fa ìfàsẹ́yìn púpọ̀. Ibi tó yẹ kó dé ní
ọjọ́ kan péré a wá fi bí ìrìn bí ọjọ́ bí 10 òun ni ó fi rìn, òun ni ó fi ní gbogbo nǹkan wọn kán mọ̀mọ́ fi òṣónú agídí láti máa fi ṣe nǹkan. Eléyìí ó sì mọ fa ìwà kórìíra púpọ̀ láàrin àwọn èèyàn sí wọn. Ẹ rí a fún àwọn tí a bí ní October 23 sí November 21 ní ẹ̀bùn láti tètè máa rí àǹfààní jẹ. Ẹ̀bùn tí Ọlọ́run fún wọn, àyànmọ́ wọn tọ́lọ́run dá pẹ̀lú wọn náà ni pé wọ́n jẹ́ nìkan tí wọ́n tètè máa rí àǹfààní opportunity, àmọ́ pẹ̀lú agídí wùwà gidi máa wùwà kí ló lè ṣẹlẹ̀, ó sábà máa ń fa àkóbá fúnrú àwọn tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí. Ẹ wá rí àwọn ẹ̀dá tí à ń sọ̀rọ̀ pa yìí, wọ́n tún jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n sábà máa ń fi àṣírí ọ̀rọ̀ ara wọn pamọ́. Wọ́n jẹ́ nìkan tó sábà máa ń fi àṣírí pamọ́. Kódà ọkùnrin wọn, àwọn náà jẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ tó sábà máa ń fi àṣírí pamọ́, bẹ́ẹ̀ náà lóbìnrin wọn. Nǹkan tó yẹ kó sọ síta, nǹkan báyìí ló ń ṣe o, nǹkan báyìí ló ń ṣe mí o. Wọ́n á jẹ́ nìkan tó yẹ pé wọ́n sábà máa ń fi irú àṣírí bẹ́ẹ̀ kí wọ́n fi pamọ́. Ẹ rí lórí ìràwọ̀ tí mò ń sọ̀rọ̀ nípa èyí ní àwọn tá a bí ní October 23 sí November 21. Gbogbo àná la mọ̀ pé ìran omi pátá omi náà ni wọ́n. Ìran iná náà ni wọ́n. Ìran iyẹ̀pẹ̀ ni wọ́n. Ìran atẹ́gùn náà ni wọ́n. Mo sì máa ń sọ ọ̀rọ̀ kan nípa àwọn ìràwọ̀ yìí tí gbogbo wa bá máa ní àkíyèsí. Kí ni ọ̀rọ̀ náà tí mo máa ń sọ náà ni pé ìràwọ̀ omi tí mo mú ẹnu bà yìí, oríṣi ìràwọ̀ 3 òun náà ló wà. A ní ìràwọ̀ omi alákọ̀ọ́kọ́, ìràwọ̀ omi ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìràwọ̀ tó kù. Ẹ wá rí kí ni nǹkan tó máa ń da àwọn ìràwọ̀ yìí pọ̀, òun náà ni iṣẹ́ ń dà wọ́n pọ̀. Ìyàwó kì í dà wọ́n pọ̀, aṣọ wíwọ̀ kì í dà wọ́n pọ̀, ìwùwà olúkálùkù wọn yàtọ̀ síra wọn. Ìhùwàsí olúkálùkù wọn ó yàtọ̀ síra wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ̀yà wo ìràwọ̀ omi lẹ́lẹ̀kẹta ń sìn. Ìyàwó tí òun lè fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó, ìran omi ilé alákọ̀ọ́kọ́ tàbí lẹ́ẹ̀kejì, ó lè má lè fẹ́. Nítorí pé ìyàwó àwọn méjèèjì, mò ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ omi lákọ̀ọ́kọ́ àti ìràwọ̀ omi lẹ́ẹ̀kejì. Ìyàwó lè mọ́ dà wọ́n pọ̀, àmọ́ ṣẹ́ ó dà wọ́n pọ̀. Tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀ náà ni pé gbogbo ìran ìràwọ̀ omi pátá, gbogbo ìran ìràwọ̀ pátá, ká tẹ̀ sọ gbogbo ìran ìràwọ̀ pátá, òun náà ni pé a gbọ́dọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí dáadáa ká tó máa fẹ́ ìyàwó sílé. Èyí tí kìlọ̀ tó tiẹ̀ tí wọ́n bá wí jù òun náà ni ìràwọ̀ yẹ̀pẹ̀. Àwọn gbọ́dọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí dáadáa ká tó máa fẹ́ ìyàwó sílé, nítorí pé ká má bàa máa fẹ́ ìyàwó tí kì í pẹ́ nílé ọkọ. Ìyàwó tí kì í pẹ́ nílé ọkọ, ká bàa máa fẹ́ ìyàwó tí kì í pẹ́ nílé ọkọ. Ẹ̀rí mo fẹ́ mú àpẹẹrẹ kan wá fún àwa tí a bá bí ọmọ ní October 23, 2019. Mo kàn mú ìyá wá fún àpẹẹrẹ òun náà ni, nítorí pé ìràwọ̀ pẹ̀lú oṣù tá a bí ọmọ, ọjọ́ àti oṣù tá a bí ọmọ, gbogbo wọn ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ láyé. Gbogbo wọn ní í ṣe púpọ̀ pẹ̀lú ìgbésí ayé ọmọ. Àmọ́ ká máa kíyèsí ṣe rí ilé ayé tá a wà yìí, àwọn onímọ̀ ìràwọ̀ tí ó jẹ́ pé wọ́n jẹ́ scholar níbẹ̀, tí wọ́n ti rìn nínú numerology dáadáa, àwọn kò fi bẹ́ẹ̀ bìlífù pé
ayé ń da ẹnìkan láàmú, wọn bìlífù bẹ́ẹ̀ pé ayé ń dàyàn láàmú, nítorí pé gbogbo nǹkan téèyàn ó jẹ láyé, gbogbo nǹkan pátá téèyàn máa jẹ ó ti wà nínú oṣù, ọjọ́ àti yíẹ̀ ọdún tí a bí ọmọ. Òun náà mo fi ń tẹnu mọ́ ní gbogbo wa pé tá a bá fẹ́ sọ̀rọ̀ ló kọ, ẹ jẹ́ ká tọ àwọn tó bá mọ̀ nípa ẹ̀ dáadáa, bóyá àfáà ni o, bóyá ìmáàmù ni o, bàbá àwọn oníṣẹ̀ṣe, nítorí pé àwọn náà sábà máa wo àkọsẹ̀jáyé ọmọ. Àkàn ṣàdédé sọ pé nítorí pé ọmọ kan jẹ́ tàbí star kan jẹ́ orúkọ báyìí, èmi náà wá bí wọn dandan ni èmi náà gbọdọ̀ sọ ọmọ mi lórúkọ báyìí. Èyí ó sọ bẹ́ẹ̀. Ẹ rí ọmọ tí a bí ní October 23, 2019. Èmi kàn mú yẹn fún àpẹẹrẹ ni o. Ó sì dá mi lójú pé gbogbo àwa tí àwọn ètò náà a máa jẹ́ nìkan tí bóyá family wa kan ni o, bóyá àwa náà ni a bí ọmọ sí àsìkò yìí. Ẹ rí ìgbésí ayé ọmọ yìí, òun náà ni pé tọ́mọ bá jẹ́ obìnrin tàbí ọkùnrin, ọmọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run àti kádàrá tó mú wá sílé ayé, tí ẹ bá gbé ẹrù tó wúwo lórí kádàrá rẹ̀, ọmọ náà yóò jẹ́ ọmọ kan tí Ọlọ́run rọ̀ lọ́rọ̀ gan. Ọlọ́run máa rọ̀ lọ́rọ̀ gan. Kódà gbogbo responsibility family ló irú ọmọ bẹ́ẹ̀ máa ń gbé sórí. A fẹ́ràn òbí rẹ̀, a fẹ́ràn àwọn ọ̀rẹ́, tó fi ń jẹ́ pé yóò jẹ́ ọmọ kan tí yóò ní ojú àánú, á jẹ́ ọmọ kan tó máa ní ojú àánú, tí Ọlọ́run sì rọ̀ ní ọ̀rọ̀ gidi. Á ní ọ̀rọ̀, nítorí pé nọ́mbà tó gbé wálé ayé, nọ́mbà tó ní agbára ni. Ẹ wá rí àwọn ìkìlọ̀ tí ó wà fún ọmọ báyìí náà ni, kó bá jẹ́ ọkùnrin kó bá jẹ́ obìnrin, irú ọmọ báyìí á jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ra nǹkan. Nǹkan tí mò ń ṣàlàyé ni pé ó lè fẹ́ràn láti máa ra nǹkan ńláńlá, àwọn nǹkan ńlá, àwọn nǹkan tó bá wà very expensive, ó máa like ẹ̀. Òun náà ni ìnákúnà lọ́rọ̀ ilé ayé ọmọ yìí, àkójọ, kó lè bá ní àkójọ. Irú ọmọ báyìí ẹ gbọ́dọ̀ kíyèsí, nítorí pé bí irú ọmọ báyìí bá dàgbà, ara àwọn nǹkan tí ó mọ̀ náwó lé lórí, òun náà ni mo ti sọ sẹ́yìn yẹn, kó máa fowó ṣàánú, ìná àpá wà pọ̀, kò wá ní management. Àmọ́ bá a ṣe fẹ́ tọ́ ọmọ, òun ni yóò determine nǹkan tí ọmọ máa jẹ́. Lóòótọ́ Ọlọ́ọ̀ba ni ọba tí ó mọ nǹkan tí gbogbo olúkálùkù ó jẹ. Ọmọ tó gbé ògo wálé ayé, ká ní ọmọ kan gbé ògo wálé ayé ń sìn, ògo ẹni pé tọ̀ ọmọ ẹ máa ní ògo. Àmọ́ bí tá a ti wá brought ẹ̀ up, bóyá bí kan tó jẹ́ pé àyè kan tó jẹ́ pé bóyá gbó dáadáa wọ́n ṣe ń bẹ̀, a wá lè sọ, torí pé Ọlọ́ọ̀ba ni ọba tí ó mọ̀ wá tó sì mọ̀ wá. Àmọ́ out of 100%, irú ọmọ bẹ́ẹ̀ kọ́lọ́n jẹ́ kó rí ògo rẹ̀ lò, kọ́lọ́n jẹ́ kí ó rí ògo rẹ̀ lò. Ó láfi sọ pé fún àpẹẹrẹ ìsìn ọmọ tàbí ní October 23, 2019, tí ó ń ka ẹ̀dẹ̀ mú àkọjáde tí mo ti ṣàlàyé nípa ẹ̀. Irú ọmọ báyìí nínú ìlànà eléyìí, òun náà ni pé irú àwọn báyìí tí wọ́n bá fẹ́ lọ school, àwọn fẹ́ ṣe course kan, kí wọ́n jẹ́ kí wọ́n ṣe course bóyá bí management ní school. Eléyìí tó máa help wọn ní life wọn gan, ó máa help wọn gan. Kí wá ṣe pé nítorí pé ó jẹ́ ìràwọ̀ omi tí a ní bóyá ó gbọdọ̀ ṣe navy àti àwọn nǹkan báyìí,
lè ṣe management ní school tí yóò fi tún jẹ́ kí ó máa ní ìtumọ̀ pẹ̀lú ìgbésí ayé rẹ̀. Ẹ wá rí gbogbo nọ́mbà tá a bá rò pọ̀ tó bá ti ń fún wa ní 8 bóyá 1 bóyá 17 bóyá 26 bóyá 35 bóyá 53 gbogbo àwọn nọ́mbà bẹ́ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ a máa jẹ́ lucky number. Mo tún máa ń sọ ọ̀rọ̀ kan nígbà kan pé gbogbo nọ́mbà kọ́ ni a máa pọ̀ sí ara aṣọ, gbogbo nọ́mbà kọ́ la máa pọ̀ sí ara aṣọ. Nọ́mbà ṣe pàtàkì nílé ayé ọmọ ẹ̀dá. Tẹ́ bá wo fóònù tí a mú dání, tí a bá ka nọ́mbà tó wà lára ẹ̀ 1 2 3 4 5 6 7 8 9 ló dé ó tó wá ní 0. Gbogbo àwọn tó ń ṣe ètò yìí náà àwọn náà mọ̀ bí ilé ayé ṣe jẹ́. Nígbà tó lọ́wọ́ bá lára gan sọ pé gbogbo nǹkan pátá tó ń ṣe ilé ayé pátá ló ló ń kà. Ẹlòmíì ayé ò dẹlòmíì láàmú olóńdarẹ̀ láàmú, ayé ò dẹlòmíì láàmú olóńdarẹ̀ láàmú. So nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá tí a ṣe, àwọn ìràwọ̀ tí a bí ní October 23 sí November 21, ẹ mọ̀ bá irú ìyàwó, irú kọ́lọ̀ aṣọ tẹ̀lé máa wọ̀, ẹ mọ̀ bá nínú ìwé yìí. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí ìwé yìí, PDF láṣẹ print ẹ̀ jáde. Ẹ bá wa sọ lórí nọ́mbà wa tó ń display lójú screen yìí. A ṣe àlàyé nínú ìwé náà lẹ́kùnrẹ́rẹ́ fún ìràwọ̀ yìí. Eléyìí tá a sọ ya kan brief ẹ̀ ni. A máa ṣàlàyé rẹpẹtẹ nínú ẹ̀ fún àwọn tó bá jẹ́ ìràwọ̀ Scorpio. Irú ìyàwó tí wọ́n lè fẹ́, irú aṣọ kọ́lọ̀ tí wọ́n lè máa wọ̀, kí ni àìsàn wọn tí ó sábà máa ń ṣe wọ́n, kí ni kan máa mójútó lọ́rọ̀ health wọn. Gbogbo ẹ̀ la ṣàlàyé sínú ìwé yìí. Gbogbo ẹni tó bá ní ìwé náà ẹ kàn sí wa lórí WhatsApp wa tí ó ń display ojú screen yìí. Àmọ́ 5,000 naira ní ìwé náà fún ẹni tó bá nídìí 5,000 naira ní. Lẹ́yìn tí ẹ bá ti sanwó ìwé náà tán, tí ẹ bá fẹ́ ká fún yín ní orí WhatsApp, a máa send ẹ̀ síbẹ̀. Tó bá yẹ pé mail address náà lè provide fún wa, a máa forward ẹ̀ síbẹ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí gbogbo ayé mọ̀ sí Ewé ń jẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí kí eléyìí kó tún máa fún wa ní àǹfààní láti mọ àwọn nǹkan míì tí a fẹ́ ṣe tá a ti ṣe síwájú tàbí gbogbo àwọn tí a ti ṣe sẹ́yìn. Tó bá dìgbà míì a tún máa mú ọ̀rọ̀ wa lórí àṣírí ìràwọ̀ ẹ̀dá. Ó dàbọ̀.